Ramadana ti tẹ́ ṣùgbọ́n wọ́n ọmọ ìyá mi tó ń gbọ́ mi. Salawatu wa sadaqatu lamutantahi sadaqatu wa sadaqatu. Àmọ́ Ramadana lọ́tọ̀ o gbogbo òun táǹkì yányán nírun wákàtí márààrún ni àbí wọn àwọn nàwáfílù táǹkì ní kọ́ lọ́bì kan bẹ́ẹ̀ ni gbogbo sàárà táǹṣe nìna òun náà lọ́bì kan tún já mọ́ bá lọ bá ti ń bá lọ nínú Ramadan. Madama fil umuri lópin ìgbà tọ́lọ́wọ́n bá lékè ọlá bá fún ọ lẹ́mí tó ń mí lọ sókè tó ń mí lọlẹ̀ ọ ní nǹkan kan tó fẹ́ nílẹ̀ rí tí ó jò drop gbogbo àwọn dáadáa tó ń ṣe nínú Ramadan. Falitakirin bí ẹ̀mí nìkan lè khairatu falitakirin bí ẹ̀mí nìkan lè khairatu. Yóò jásí pé àwọn oore tí ń tọwọ́ rẹ̀ jáde nínú Ramadan ní sàárà ní dáadáa tún jó kọ̀ntínú kọ́ lè bá kéré rẹ̀ níbi tó ti dá. Alálìkọ̀bù tó o bá fẹ́ mọ̀ bóyá Ọlọ́run ọba àlékè ọlá o fẹ́ rí àpẹẹrẹ tó fi mọ̀ bóyá Ọlọ́run ọba àlékè ọlá tẹ́wọ́ gba gbogbo ń tọ́ ṣe nínú Ramadan. Ìtọ́wò tí ó jẹ́ àpẹẹrẹ tó fi mọ̀ bóyá Ọlọ́run ọba àlékè ọlá tẹ́wọ́ gba gbogbo ń tọ́ ṣe nínú Ramadan ni wípé ṣé gbogbo àwọn tẹ̀lé tọ́lọ̀ nìna so continue lẹ́yìn Ramadan àbí ó continue tó bá ti lè continue mọ̀ wípé nínú àwọn tí a tẹ́wọ́ gbaṣẹ́ wọn lọ́wọ́ wà ṣùgbọ́n tí ó bá ti continue mọ̀ wípé nínú àwọn tá a daṣẹ́ wọn lù wọ́n láyà lọ́wọ́ wà o. Amaruna ma'dudatun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh. ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الصلاة والسلام على أشرف رسل الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن اتبع هداه إلى يوم الدين أما بعد أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run ọ̀nà ọpẹ́ wa pọ̀ èyí tí a ò lè kà á tán tí kò sì necessary ká kà á tán ntọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa náà ni pé ká ṣàmọ̀ dúpẹ́ ká sì túlọ̀ ọmọ lámàdájú pé ọpẹ́ tá ń dá yẹn náà òun náà tún béèrè fún ká tún dúpẹ́ tiẹ̀ náà lọ́tọ̀ torí kì í ṣe gbogbo ẹni tí Ọlọ́run ṣoore fún lọ́mọpẹ́ ìdúpẹ́ wò fún rẹ̀ náà oore ni lọ́dọ̀ Ọlọ́run tó tún yẹ kí n ò dúpẹ́ oore yẹn náà èyí tí ń túmọ̀ sí pé a lè dúpẹ́ tán nítorí pé ọpẹ́ lẹ́yìn ọpẹ́ lọ́rọ̀ mọ̀mí ní ọmọ jẹ́ a máa dúpẹ́ nítorí pé a jẹ́ mùsùlùmí a máa dúpẹ́ nítorí pé à ń gbìyànjú láti tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam a máa dúpẹ́ pé Ọlọ́run fún wa lẹ́mìí adájọ́ ọjọ́ náà pé ààrò ti tẹ́lẹ̀ àkéde rẹ̀ láti tipẹ́tipẹ́ àkànsáré rò náà ni pé nígbà tí Ọlọ́run ní kí ọdún kọ́ káwa mọ́ ìtòsí ara wa yìí ọ̀yà tún gbèrú gbèsè tá a gbé bí ọdún mélòó kan sẹ́yìn tí Ọlọ́run fún wa láǹfààní àti rí àwọn ojú olólùfẹ́ àwọn ojú tó yẹ sí pé orí íńtánẹ́ẹ̀tì láti máa ń sábà ríra kájọ ṣe wáàsí ká share rẹ̀ ká kílíkì like nígbà tọ́lọ́run ti wá sọ wá di ẹbí nínú ìmánì tó ti sọ wá dẹbí nínú Islam kò yá dáa kí ajé kó materialize ká sọ di kódò òun fún rẹ̀ agbára wa ọ̀ká láti pé gbogbo àwọn èèyàn tí wọ́n máa gbọ́ lecture àbí tí wọ́n máa wò wá torí ìlú tí kálukú wà òjọra íńtánẹ́ẹ̀tì sì sọ gbogbo ayé di ìlú kan náà so àmọ́ wa tí agbára bá ká ní Lagos State yìí láti sáré ṣara wa jọ ńlá gbìyànjú láti pè pẹ̀lú pé kákan wo profile èèyàn káríká lives in Lagos ọ̀dà ẹni yìí sì regular nínú àwọn program tá a máa ń ṣe bóyá pẹ̀lú comment àbí pẹ̀lú sharing àbí nǹkankan àwọn yẹn mo sáré wò gbé ká sáré send invitation sí mélòó kan àwọn ẹlòmíín wà tí àwọn náà wà pẹ̀lú wa ní gbogbo abẹ state tán wà yàtọ̀ country tán wà yàtọ̀ gbogbo wọn náà àníyàn wa ti pè wọ́n àmọ́ fàdúrà ránṣẹ́ sí wọn ìyẹn náà ni a ní ká pera wa jókòó sí ó tó ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run ní kó rọrùn fún wa nígbà tá a gbà lérò
àdúpẹ́ o tọ́lọ̀ fún wa lẹ́mìí tó fún wa lọ́jọ́ àwa dúpẹ́ yìí tó gbogbo ọpẹ́ lọ́n kó tiẹ̀ ṣe wá ní ó ṣe wá ní ọ̀kan náà nínú ìmánì torí ìmánì tá a tún sọ yìí náà sí oríṣiríṣi ìmánì tí ó yẹra wọn tí ó máa jà òdìdí ìmánì làwọn náà ní pé kinní kan ní wọ ọ̀kan lè àwa dúpẹ́ tọ́lọ̀ wọn òfin wẹ̀ sí wa láàrin àjọra wa ìgbàgbọ́ wa jọra wa ìròyìn wa jọra wa so ó fa kí kó rọrùn fún wa láti lè pàdé adúpẹ́ o kọ́lọ́mọṣà jẹ́ kí ẹnu ọpẹ́ wa kó máa dùn sí kó máa kàn láéláé ọlá ti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run gẹ́gẹ́ bí a ti ṣe ṣerú ẹ̀ ṣáájú pọ́pọ́sì ìkójọ wa kí a fi mara wa náà ní àdúrà pọ́pọ́sì kádẹ́jòkó ká jẹun ká rojú ara wa ó yé jẹ́ pé ní íńtánẹ́ẹ̀tì ni gbogbo apápátá táwa ń bí ńlá tí mọ́rẹ́ nìkan lé ní íńtánẹ́ẹ̀tì ń jẹ́ Ismailu Asabi yóò fẹ́ wọn kálukú láti mọ̀ ta ni active member yìí torí ọlọ́run àwọn náà ń bẹ ní ibi ilé mi àti àwọn ẹlòmíín náà tí ọlọ́run ọ̀ká dára kí àwọn náà lè join wa I send invitation sí wọn wọ́n apologize pé kò ní rọ̀ àwọn lọ́rùn láti yí wa àníyàn tí wọ́n náà wà níbí ọlọ́mọṣàbá fi ládàá ìjókòó yìí mọ́ṣàbá fi kárí gbogbo wọn purpose wa náà kò jù bẹ́ẹ̀ lọ very simple ká pàdé ká jẹun ká mara wa rí so àti wípé nǹkan míì tí mo tún gbà lérò lẹ́yìn ẹ̀ àwọn ni pé ìmánì ó ń ṣòro ní sí ni bí ọjọ́ orí ayé bó ṣe ń dàgbà sí gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ti ṣe sọ kalẹ̀ lásọ̀kalẹ̀ ọ̀rọ̀ wípé tó bá di ìgbẹ̀yìn ayé la islamu lidhi dinin dinuhu yóò lágbára fẹ́lẹ́sìn láti rẹ́sìn ẹ̀ ṣe àbí alqabidu ala dinihi kalqabidu ala aljamra ẹni tó bá lóun fẹ́ mú ẹ̀sìn gidigidi tó mo fẹ́ ṣe bọ́lá àtànẹ́bí ṣe fẹ́ ṣe ní ọ̀dà àgbà kéèyàn gbá ògùn náà mú yọmọ jó lọ́wọ́ torí sísítẹ́ẹ̀mù ayé ò ní tọ́lọ́rìtì ẹ̀ mọ́ yọ wà á fakọ́jú àjòjì lójú aráyé nítorí pé àwọn tó bẹ̀rẹ̀ ẹ̀sìn náà báwọn náà ṣe dàbí àjòjì náà bada al-islamu ghariban wa sayaudu kama bada fatuba lil-ghuraba tába tí wàá wà nínú ìjájòjì nínú gúrúbà náà ẹnu àwọn akọ̀ọ̀kan tá a bá nípa jọra ẹ̀mí jọra kódà bọ́nà wa bá jìn síra wa ká máa wá ara wa kan so gbogbo ọ̀nà tá a bá rí àbí avenue láti ṣara wa jọ so ká lò ó sọ́dún là ń ṣe ni ẹja tún lọ opportunity yẹn láti get together ká máa ra wa rí ká rọ̀gùn mind lápapọ̀ so ènìyàn ní kí a ṣe ká máa fi ìmánì ara wa mí ìmánì ọ̀dà kòkò dùn ún dání mọ́ kí èmi nìkan ń da àṣeyọrẹ yẹn àfi kí yẹn tó rẹ nìkan kọ ènìyàn dà pé tèmi jọ tiẹ̀ wọ́n dà pé bí mi ṣe ń ro ìlò òun náà máa ń rò ó abẹ́lọ́hún kọ́mọ́ gba ìmánì lọ́wọ́ wa o purpose tá a fi jòkó ní ìnínú eléyìí ń jẹ́ introduction sí ìjókòó wa yìí àwa pe àfa wa àgbà onímọ̀ ńláńlá ọ̀nà wọn jìn ìfẹ́ ni wọ́n fi wá nígbà tí aṣáá wò pé àfa náà ti ṣòro pé gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan pé tala wa jọra báyìí o tala àjọ ń rò bákan náà o tala àjọ ń ṣe bákan náà o ta ni títọ́ jọra ta ni bíbí jọra ta lẹ̀kọ́ jọra mo wá fọ wa o pé tọ́lọ̀ bá sì ní wọn lè ráyè ẹ̀jẹ̀ ń tíráyè o wọ́n bá dẹ̀ sọ fún wọn àwọn wo tọ́lọ̀ ta náà bí wọ́n á la àwọn wà wọ́n bá dẹ̀ wọ́n náà wọ́n jìn o wàlá ìjọba mi bá sọ yọ̀ ya dúdú yẹn lẹ́nu wọ́n fi wá wọn kọ́ lọ́n lé lára wa wọ́n pa ànábì lé wọ́n pọ́n àjọṣe tó ti pẹ́ lé lára wa àjọ kẹ́kọ̀ọ́ ní Darul Kitabi pẹ̀lú wọn ni nígbà tá a tó àwọn ti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ ní Sọ́fúà lọ́dọ̀ bàbá wa Gàmáwí ká tó wá sí Darul Kitabi àjọṣe púpọ̀ ọmọ àwọn bàbá wa Al-Imamul Akbar fún gbogbo ìlú Ẹdẹ chief imam Ẹdẹ àwọn ni wọ́n jókòó tì wáyé Fadilatu Dr. Idris Masoud Akajiwọlé Ọlọ́run ní kí àjọṣepọ̀ wọn dáa púpọ̀ láti Darul Kitab àtiwá jọ wà ní Saudi ní Madina fún ọdún mélòó kan àjọṣepọ̀ tún dáadáa níbẹ̀ náà àwọn náà rán mi létí lẹ́ẹ̀kan yàrá mi bí yàrá wọn ni àwọn èèyàn ní mo bí wọ́n ń sùn gan pé sẹ́tì ẹ̀dá yàrá ni torí yàrá mi always lájọ mọ́ wà kódà àtúnjọ wọṣọ àjọsùn eré bẹ́ẹ̀dì kan náà Ọlọ́run ní kí àjọṣepọ̀ náà dùn dáadáa torí ìwájọ wà wọ́n sì ní ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́ jọ ọ̀rẹ́ àtìgbà náà ẹ̀mí wo fira wọn lẹ̀ à ń béèrè ara wa tèmi ò tún wá mọ̀ yìí pé àṣedodo lẹ́kítọ̀ tá à ń ṣe àṣe wọ́n lúgọ wọn fọ́ lòdodo ẹ̀ níjọ́ kan kan sọ pé àwọn gbé lérí mẹ́mbà gínídàrú lòdodo ẹ̀ làwọn wò ẹ máa pè wá sákìyèsí àwọn nǹkan tá a bá ṣì sọ mbẹ̀ Ọlọ́run wa ní kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàṣeyọrí kíní PhD wọn ní àìpẹ́ yìí so new brand
PhD wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ sí town ni so àwa nínú àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi PhD wọn bá sọ̀rọ̀ àwa náà jẹ́ kan bẹ́ẹ̀ so a gbádùn wọn dáadáa wọ́n dá wa ní ẹ̀kọ́ lẹ́nu gbogbo ohun tí a fẹ́ lò lérí ìjòkó náà pẹ̀lú ògo Ọlọ́run kò ní pẹ́ ayé tá tiẹ̀ wáyé tó bá di 6 PM nísìnyí wọn ó tì á sì jẹun so wọ́n bá wa sọ̀rọ̀ ráńpẹ́ kó tó di bẹ́ẹ̀ a gbọ́ alukur'an kíkà lẹ́nu àwọn méjì nínú àwọn ọmọ kéwú wọ́n kà fún wa tí ò ní pẹ́ rárá Abdulrahman Muhammad Jami yóò ka alukur'an fún wa Alhamdulillah Abdulmajid alfanla òun náà ka alukur'an fún wa ẹ ṣe ní fúfú yẹ ṣe ti gbọ́ àmọ́ pé ha ọ̀pọ̀ nínú àwọn ọmọ kéwú tí wọ́n kéwú lọ́dọ̀ Andaru náà àwọn ọmọ tán gbélé nù Ọlọ́run ṣàbùn yín lálùbáríkà ọ̀ya ẹ bọ̀ wá. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اسمي آدم الفلا من مدرسة دار النور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى فوجدك ضالا فهدى فوجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. اسمي عبد الرحمن محمد الجامي من مدرسة دار النور. أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأتقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى.
صدق الله العظيم. bá a ti ń ṣe lẹ́yìn tójú wọn tá a fẹ́ ṣe yìí náà ọlọ́dọ́gbọ̀n sábà gbà fún wọn. àwọn àfáwà àgbà ní fadilatu Sheikh Adam Alfanla ń tá a máa wí fún wọn ní wípé wa hasbukallahu wa ni'mal wakil. وحسبك الله ونعم الوكيل وحسبك الله ونعم الوكيل وحسبك الله ونعم الوكيل وحسبك الله ونعم الوكيل وحسبك الله ونعم الوكيل. ìwọ náà wá wí tara rẹ tó bí tọkàntọkàn ṣàdúrà fún wọn wípé wa hasbiyallahu wa ni'mal wakil 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 wa hasbiyallahu wa ni'mal wakil. adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah, adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah, adúpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá lẹ́ẹ̀kan sí i. alhamdulillahi rabbil alamin. àwọn àfáà wa wọ́n ti sọ ṣáájú ìpè tá a bá ní a fẹ́ yọ gègé ti ọ̀nà tọ́lọ́run ọba àlékè ọlá gbà sóore fún wa àlè sùnká rẹ̀ tán. àmọ́ bá a bá ti dúpẹ́ nìna àbí Ọlọ́run nínú àánú rẹ̀ kó mọ́ sálá ìgbà fẹ́nìkọ̀ọ̀kan wa. àlékún kẹ́ àlékún gẹ̀ kó mọ́ bá a síwájú ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. ìkànnà kó mọ́ ma lórí ànábì kó mọ́ bá wọn ara lé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀. àṣẹ́kù wa sàlátù nìna Ọlọ́run dákun jó dọ́dọ̀ àwọn òbí wa. àṣẹ́kù wa sàlátù nìna Ọlọ́run jó dọ́dọ̀ àwa náà. àṣẹ́kù wa sàlátù nìna Ọlọ́run jó dọ́dọ̀ àwọn àfa wa, àwọn ọ̀rẹ́ wa, àwọn ìyàwó wa, àwọn olólùfẹ́ wa lápapọ̀. wala la ilaha illallah. Muhammad rasulullah. àwọn àfa wa gbà wọ́n ní kí n wí gbólóhùn kan sí ìkejì nínú ìta àti kọ́ lára wọn lẹ́kọ̀ọ́. pòfẹ́sọ̀ ó mu tiẹ̀, dókítà ó mu tiẹ̀, ẹni tí ò tó dókítà náà mú tiẹ̀. kò wá sẹ́nìkan nínú wa tá a máa ráǹfààní ṣe lára yín. Ọlọ́run ọba àlékè ọlá tó wá ṣe bẹ́ẹ̀ tí ò sẹ́yìn lára àwọn àfáà tí ń da ìlú rú, ẹ̀yin ń tàn mọ́lẹ̀ sáyé ni. Ọlọ́run kó wọlé alùbáríkà nìna kó túbọ̀ máa bá a tàn mọ́lẹ̀ sínú ayé yín jù báyìí lọ. Ọlọ́run wọlé àwọn tí wọ́n ti gbọ́ wáàsí yín, tí wọ́n ti tàtàrà wáàsí yín sóríire, tó sì jásí pé ẹ̀yin náà àwọn tẹ́ ẹ̀ mọ̀ lọ́pọ̀ jù tánàbí sì ní li an yahdiyallahu bika rajulan wahidan khayrun laka min humrin na'am. kẹ́ni kọ́ tàtàrà yẹn mọ̀nà kẹ́ni tá a wá síta mọ́ gbọ́ tí mo fi dolóríire. wàláhì làbí ẹnìkan ṣoṣo ni wà nábì ló lóore fún yàn ju ń tọ́ da jù nínú tí yẹn fi ń ṣe nǹkan gùn lọ. káwa níbi bàálù lápèjúwe ní ìsìn àbíká níbi ẹlikọ́pítà àbíká láyé gan lápapọ̀ yányán. Ọlọ́run wá ló wá mọ iye àwọn tí wọ́n ti wá gbọ́ wá sí tí wọ́n ti dolóríire. ń bẹ nu wọn tá a mọ̀, àwọn kan bẹ táwa náà mọ̀ wọ́n. ẹlòmíì gan ọmọ sọ̀rọ̀ nígbà míì àní ṣebí ìgbà tó já sí pé àsùnmọ̀ra. kọ́lọ́n kó wọlé alùbáríkà yín nìna kó túbọ̀ bá lọ́rẹ̀ mi sì jù báyìí lọ. wala la ilaha illallah. àwa ń gbádùn yín àti ń ṣàdúrà fún yín ní ẹ̀yìn. àmàdùà yín ń fi kásẹ̀ ìjókòó nínú lẹ̀ nígbà tí n bá fẹ́ gbé gbòǹgbòǹ lẹ̀ ni. àmọ́ nínú tẹ́ kọ́ mi tẹ́ fi lé mi lọ́wọ́ ta tó gbọ́ ń jímọ̀ ká tó mọ̀ bọ̀ wá nísìnyí ibẹ̀ náà mo ti tara mú tí mo fẹ́ sọ níjókòó yìí náà. èsìké mi palẹ̀ mọ́ nǹkan kan rírí wọn ìmọ̀ ń jẹ́rẹ̀ ń gbẹ́fẹ́ mi wàláhì làdìm. kò sígbà tí mo bá rí wọn láyé ń rí ẹ̀kọ́ kan sí kejì mú lára wọn. ọ̀tọ̀lẹ̀kọ́ mímọ̀ ẹ̀ mú yun, ọ̀tọ̀lẹ̀kọ́ wà ẹ̀ mú yun. Ọlọ́run dá wọn dáa gan-an àmọ́ àwọn kan ni wọ́n mọ̀ sọ bí àwọn ti jẹ́, ẹnu tiwa ni ó ti dùn. a máa bí Ọlọ́run nínú àánú rẹ̀. Ọlọ́run mọ̀jà fi kú mọ yìnyín báyìí. wala la ilaha illallah, wala la ilaha illallah. ọjà tọ́lọ́run bá àlékè ọlá dá fún yín Ọlọ́run jẹ́ náà ọjà nìna pẹ́. wala la ilaha illallah. mo wò pé kí ni nǹkan tí mo fẹ́ sọ. mo wá wò pé a gbọ́ kútúbà wọn nígbà tá a fi dé àyín. in tí wọ́n ń bá wa sọ náà ó ní í ṣe papọ̀ mọ́ in tá a ṣe tán tí ń ṣe oṣù Ramadan. àwa là ń sọdún, kí ni tá à ń pè ní ọdún. mo wá wò wípé ìbáàdà kan la ṣe tán. ìbáàdà yìí ṣé ìbáàdà kan tó já sí pé Ọlọ́run kàn fẹ́ ká ṣe é lásìkò kan ni. àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ kó já sí pé ẹ̀kọ́ yìí ò ní kọjá àsìkò yẹn. mo wá rí i pé madrasa
Ramadan madrasa kan tó ní agbára ni jamia kan tó ní agbára ni tó já sí pé ó kún kẹ́kẹ́kẹ́kẹ́ fáwọn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tó já sí pé àwọn ẹ̀kọ́ yìí Ọlọ́run bá lékè ọlọ́ọ̀fẹ́ kó já sí pé ní Ramadan nìkan òun la máa lu àwọn ẹ̀kọ́ yẹn Ọlọ́run fẹ́ kó já sí pé bí Ramadan yẹn ti tán kó já sí pé àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú rẹ̀ oríire tá a ṣe nínú rẹ̀ yẹn káwá máa ṣe oríire nínà lọ kó wá já sí pé ní tí ó padà wá là wá láàrin àwa àti dáadáa nínà kọjá kú ìtumọ̀ wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin ìtumọ̀ rẹ̀ nìyẹn pé a máa sin Ọlọ́run ọba yẹn títí tí kú ó fi dé ikú ló gbọ́dọ̀ jẹ́ ní tí ó ṣe òǹpin ya wa láàrin àwa àti dáadáa tá a ṣe sẹ́yìn nínú oṣù Ramadan nínà torí pé Ramadan yìí ìbádà kan tó já sí pé wathiqatu sila bil qalbi wal jawarih tán bá ní kí ni tí ó so ọkàn àti ara papọ̀ ìbádà yìí ni ló so ọkàn àti ara papọ̀ tó já sí pé ó bùkátà kó já sí pé ká mọ jíńjà ọkàn yẹn bàbá tí wá jíńjà ọkàn yẹn pẹ̀lú ìbádà ọkàn yẹn ní ó wà búùsì ara bára bá ti wá gbé pẹ́pẹ́pẹ́pẹ́ dáadáa láti lè sin Ọlọ́run ara nínà yóò wá máa bú yóò máa bú fún ìmọ́lẹ̀ yóò máa bú fún oore yóò máa bú fún oríṣiríṣi àwọn dáadáa àwọn ògo àwa wò pé ní Ramadan tá a ṣe nìyẹn inú ẹ̀kọ́ tá a kọ́kọ́ ṣe lọ́nu Ramadan tá a lọ yìí tèmi àti yín náà lè máa jẹ́rìí sí i ń ka àwọn nǹkan kan bíi mélòó kan básìkò bá ti gbà mí àmọ́ wọn náà wọn dáhùn nínú ẹ̀mí rẹ̀ pé ṣé lódodo mo rẹ́kọ̀ọ́ yìí gangan kọ́ nínú Ramadan àbí mi rí ẹ̀kọ́ yẹn kọ́ tó bá wá rí pé orí ẹ̀kọ́ nìyẹn kọ́ ọ wá wò wípé ǹjọ́ yẹ kí n máa bá ẹ̀kọ́ yẹn lọ lẹ́yìn Ramadan àbí ọ̀yẹ́ kí lè ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí tá a rí pé a rí mú nínú oṣù Ramadan tó lọ yín pé kí ni o a rí tahqiqu asma ma'ani al-ikhlas lillahi jalla wa ala kò sẹ́nìkan nínú wa tí ò ní rí wípé Ramadan tá a lò sẹ́yìn yìí o òun ṣàfọ̀mọ́ rẹ̀ fún ọba tó dọ̀hún nìkan ni ìpè bóun ṣe fi ebi panu òun ò torí ẹnìkan fẹ́ bí panu tó ju Ọlọ́run ọba àlékè ọlá lọ pípa nǹkan mímu tóun pati torí Ọlọ́run ọba àlékè ọlá ni àwọn ìyàwó òun tóun ò lè súnmọ́ tóun pa wọ́n tì tábà nítorí ìta ni yóò nítorí ìtọ́lọ́ ni ṣó wá yẹ kó já sí pé ńgbà tá a wá gba àwẹ̀ Ramadan nínú tán kó já sí pé gbogbo àwọn ìbádà míì tá a bá padà fẹ́ máa ṣe lẹ́yìn oṣù Ramadan yìí sọ́tọ̀ ká ṣàfọ̀mọ́ rẹ̀ fọ́lọ̀ nìkan àbí ọ̀tọ̀ àríkótọ́ ara àǹfààní tí mo fẹ́ ká máa bá lọ nìyẹn lẹ́yìn Ramadan kó já sí pé gbogbo ìbádà tí tá a bá fẹ́ máa ṣe ìbádà ìrun ni ìbádà ààwẹ̀ ni ìbádà zaka ni ìbádà hajj ni ìbádà sàárà ni gbogbo ẹ̀yányán kárí wípé à ń ṣàfọ̀mọ́ rẹ̀ fún Ọlọ́run ọba àlékè ọlá nìkan wípé kò sí ẹnìkan tá à ń torí rẹ̀ ṣe gbogbo àwọn ìbádà tí wọ́n yí o tójú torí Ọlọ́run ọba àlékè ọlá náà lọ torí pé gbogbo ohun tó bá ti lé láníyàn míì nínú níbi ìbádà tí yẹn bá ń ṣe Ọlọ́run ó lóun yọ̀ǹda rẹ̀ àti wá àti ìbádà nínú àwọn yọ̀ǹda rẹ̀ fún yín ẹ wá rí i pé àwẹ̀ tá a gbà lọ gbogbo wa láàrí pé à ń ṣọ́ra látàrí pé gbogbo ń tá a bá ti lè mọ̀ kó lè bà àwẹ̀ wa jẹ́ lọ́rọ̀ á jìnà sí i gbogbo ń tá a bá rí kó lè bà àwẹ̀ wa jẹ́ níṣe sí á jìnà sí i bá ń ṣe wá ń jìnà sí gbogbo àwọn kinní wọ̀nyí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìbàdàtì míì náà tá à ń bá ń padà ṣe lẹ́yìn Ramadan náà bùkátà wípé bá ń ti ń ṣe nínú Ramadan yẹn o ká kọ̀ntínú rẹ̀ ìyún ni ó máa jẹ́ àpẹẹrẹ wípé Ọlọ́run ọba àlékè ọlá tẹ́wọ́ gba Ramadan yìí tá a gbà sẹ́yìn yẹn lọ́wọ́ wa àmọ́ ọ̀sàfọ̀mọ́ àwẹ̀ nìkan fọ́lọ́hun ìrun wá délé àbí àwọn nàwáfílù míì padà wá délé lẹ́yìn Ramadan à ń padà wá rí wípé ọ̀ ń ṣe nítorí nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́hun ọba àlékè ọlá Ọlọ́run ò ní mo yọ̀ǹda rẹ̀ àti ntọ́ nítorí rẹ̀ ṣe lẹ́yìn mi Ọlọ́run tèmi Ọlọ́run nìkan lẹ̀ kí n dá dúró torí pé Ọlọ́run ọba àlékè ọlá jowú púpọ̀ Ọlọ́run èyí fẹ́ kíyàn máa ṣe nǹkan nítorí òun kó tún wá mú nǹkan míì tí ò tó òun mọ́ ajásí pé a rí pé a rí tahqiqu asma ma'ani al-ikhlas lillahi jalla wa ala ẹ rí pé a rí gbámú nínú Ramadan tí a lò sẹ́yìn núkútọ̀ tẹ́lẹ̀ kejì tí mo mú lọ́dọ̀ àwọn àfáà wa ni wípé Ọlọ́run ọba àlékè ọlá tó ní ká gbààwẹ̀ ẹ rí pé ó fẹ́ mọ́ sí ìbádà kan tá a ṣe nínú Islam tó jásí pé kọ́dún tó lè tẹ̀lé ìfaragbolẹ̀ ní kọ́kọ́ mọ́ ṣáájú gbogbo wa náà láti rí báwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tà máa ń ṣe nínú Islam ẹ kọ́ faragbolẹ̀ fọ́lọ́hun nígbà tẹ́ bá faragbolẹ̀ fọ́lọ́hun tán lẹ́sẹ̀ṣẹ̀ wá ṣe ọdún tá a bá wá wò ó nínú nǹkan tọ́lọ́run bá àlékè ọlá fẹ́ jẹ́ kárí gbámú nínú
oṣù Ramadan nínú Ramadan tá a lò lọ Ọlọ́run fẹ́ kárí nǹkan kan gbámú pàtó náà ní kíni at-taqwa Ọlọ́run wá parí àyà náà wípé la'allakum tattaqun ajá sí pé ìlà aim and objective tá a torí rẹ̀ ní pé kí a gbààwẹ̀ ó ní kíni o ìbẹ̀rù Ọlọ́run ọba àlékè ọlá ajá sí pé ká ṣe tahqiqu asma ma'ani taqwa kárí pé gbogbo ohun tí ń jẹ́ ìtumọ̀ ìbẹ̀rù Ọlọ́run ní kọ̀rọ̀ ni ní gbangba ni kárí pé ó pé sínú Ramadan wa bá a ṣe wá rí pé ó pé sínú Ramadan bẹ́ẹ̀ náà la fẹ́ kó já sí pé lẹ́yìn Ramadan náà gbogbo ń tá bá máa ṣe ó gbọ́dọ̀ máa ní ìbẹ̀rù Ọlọ́run ọba àlékè ọlá ní inú ṣé wá rí ìbẹ̀rù Ọlọ́run wàláhì bí ẹ̀ṣẹ̀ náà lórí o bọ́ àwọn afáwà tí yóò máa yí wa wípé ṣe rí bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ní fattaqullaha mastata'tum bọ́ bá ti lágbára ni ọmọ bẹ̀rù Ọlọ́run mọ́ lápèjúwe ní ìsìn yóò agbọ́wàsí mẹ́wàá nínú Ramadan àwa gbọ́ àrí pọ́ìntì mẹ́wàá dì mú ń bẹ́ ọwọ́ àwò wípé tọ́ nínú pọ́ìntì mẹ́wàá tèmi gbọ́ yìí o agbára tèmi ò tí ì lè gbé mẹ́wàá hùn ọwọ́ abẹ́rẹ́ ń bí ẹyọ kan bíi méjì ipe ọ̀gbọ́ ìmọ̀ wù àrádàràdẹ́ lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ pẹ̀lú Ramadan yìí pẹ̀lú wàásì tí mo gbọ́ yìí ìwẹ̀ ẹyọ kan nínú mẹ́wàá tí mo gbọ́ yìí o in drop rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ẹyọ kan tọ́ gbámù wàláhì òní mẹ́gbà tí ó di méjì tí ó di mẹ́ta tí ó mọ bí ìmọ́lẹ̀ ńlá sí ọ lára bẹ́ẹ̀ náà lè ṣe rí tí ẹ bá lóun fojú gún ẹ̀ṣẹ̀ kan ìpẹ́ ẹ̀ṣẹ̀ eléyìí ò wá tó nǹkan ó fojú gún ó ṣe kínkínní tó rọra ṣe òun pẹ̀lú ògbó Ọlọ́run ọ̀ ní mẹ́gbà tí ó padà wá di nílá mọ́ ọ lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ẹ mọ́ rí tí wọ́n máa ń mu tíun lápèjúwe ní ìsìn ẹlòmíín bẹ̀rẹ̀ bí àwọn ṣáṣẹ́ẹ̀tì àwọn tí inú ṣáṣẹ́ẹ̀tì pẹlẹbẹ wọn pé ibi nǹkan sáré túwélé náà sí agbárí ni ibi tó ti bẹ̀rẹ̀ nú o ní òun ò ní máa mu ju ọ̀rá kan yìí náà lọ òun tó lóun máa mu ọ̀rá kan ṣètánì padà wá ó padà bá a dá sí dídá sí tó padà wá dá sí ọ̀rá kan padà wá di méjì méjì di mẹ́ta ó padà wá di odidi ìgò ó di ìgò nígbà tó wá kò nígò ó padà tó wá di pé odidi kírètì ó padà wá di alámupara tí ń ṣe ìdìmọ́nù ọtí sá ní gbogbo ìgbà níbo ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi pẹlẹbẹ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń mu nǹkan ní o sì gbà ibi kéékèèké ni wọ́n ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ yóò kọ́kọ́ máa di mu bíbẹ̀rù Ọlọ́run bá lékè ọlá náà ti rí nu gbogbo àwọn wá sí ìmánì bí ìmánì wo ti máa dàgbàsókè sí táwọn afá wa ń ṣe fún wa yẹn tá a bá ti mú bí pẹlẹbẹ tá à ń ṣe díẹ̀ wàláhì àní mẹ́gbà tí ó padà di ńlá mọ́ wa lọ làwọn ọ̀jọ̀gbọ́n fi máa ń sọ pé wà mu'dhamu nari min mustasghari sharar iná tí ó di iná ńlá yányán ibi ẹ̀ta warawara ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ o wọ́n bá ní ilé kan jó bì kan ní ìsìn yìí ẹ rí i pé ilé yẹn ilé tí ń jó òun kò lè ṣàdédé bẹ̀rẹ̀ kó sáré di ní ńlá mọ́yẹn ní ọwọ́ ibi wẹ́rẹ́ ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yóò bá di pé iná kékeré tó bẹ̀rẹ̀ ibi wẹ́rẹ́ yìí o ó bá bẹ̀rẹ̀ sí fara kan gbígbẹ ó ń bi gbígbẹ orí rọ́bà ó kú òun bí rọ́bà ó padà wá kan nǹkan tó já sí pé iná ò gbọ́dọ̀ kàn láyé kó mọ̀ ṣe kí ni o kó mọ̀ bù ú bẹ́ẹ̀ náà nìbẹ̀rù Ọlọ́run bá lékè ọlá náà rí o bí wọn bá ti lè bẹ̀rẹ̀ tó níbọ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ wá sí àwọn àfáà wa yìí ọ̀wọ́n á mú un lò lọ́kọ̀ọ̀kan èjèèjì bí wọn ṣe padà wá di ńlá mọ́ ọlọ́wọ́ tí wọn náà wá di wòlíì Ọlọ́run wàláhì ò ní mọ̀ ṣe sí ìjẹ́ wòlíì Ọlọ́run kò parí síbi pé mo jẹ́ àfáà o wàláhì làdìm ìjẹ́ wòlíì Ọlọ́run pé wòlíì ni mí alásọsẹ ni mí kò parí síbi ìjẹ́ àfáà níbi ordinary iṣẹ́ ọwọ́ lásán tó bá ní òdodo pẹ̀lú rẹ̀ tó wà sincere pẹ̀lú ọba tó dọ̀ níbi iṣẹ́ ọwọ́ tó ń ṣe yẹn wàláhì ó lè di wòlíì Ọlọ́run ọba àlékè ọlá ń bẹ kún wà sí tó ń gbọ́ torí ìdí eléyìí arọ gbogbo wa ìbẹ̀rù Ọlọ́run ó wà nínú tọ́lọ́run ọba àlékè ọlá fẹ́ já mú níbi oṣù Ramadan ìbẹ̀rù Ọlọ́run yẹn kò wá kìí ṣe ń tó yẹ kó fi mùsùlùmí lẹ́ngbà kọ̀ọ̀kan bí yàn bá ń lọ lórí títì ó gbọ́dọ̀ mọ rò wípé tọ́ o bó ló ṣe ní ṣe Ọlọ́run bọ́n bá wà nínú ilé rẹ ó gbọ́dọ̀ mọ lérò pé bó ní wíwà nínú ilé rẹ kò ṣe ní dẹ̀ṣẹ̀ mọ́ ọ lọ bọ́n bá wà lórí social media ó gbọ́dọ̀ mọ rò mẹ́sàn-án mẹ́wàá pé wíwà lórí social media rẹ yìí bó ní ò ti ní dẹ̀ṣẹ̀ mọ́ ọ lọ sí gbogbo wa yìí ní ìsìn kọ́lọ́n kó pè wá lórí ire jálẹ̀ àwa wà lórí social media à ń tẹ̀lé àwọn àfa wa nítẹ̀lé wípé tó wá fẹ́ ṣorí ire látara wọn ni àwọn à ń gbọ́ wá sí wọn à ń fọ́lò wọn àwọn kan ń bẹ tó já sí pé ń táwọn ń lo social media yẹn fún ibi tí ó dùn mọ́ Ọlọ́run bá lékè ọlá ni o àmọ́ àwa bára wa dúpẹ́ fọ́lọ́run tó já sí pé àwa ṣe ìdánwò social media yẹn síbi tí ń dùn mọ́ Ọlọ́run ọba lékè ọlá torí ìdí eléyìí ìbẹ̀rù Ọlọ́run ọdọwọ́ mi ọdọwọ́ ẹ̀yin náà ittaqillaha
فتقوى الله ما جاورت قلب مريء إلا وصل جاورت قلب مريء إلا وصل. ìbẹ̀rù Ọlọ́run kì í gbìyànjú débi kan láyé tó ju èbúté ayọ̀ lọ, èbúté ìrọ̀rùn. àmọ́ yín máa ń ṣòro ṣe ni, gbogbo ntọ́ bá ti dá láyé ìkókọ́ fẹ́ máa nira lọ́wọ́ bẹ̀rẹ̀, àmọ́ wọ́n lọ ní gbà fún ìwọ lọ jara rẹ lọ́wọ́ èṣù, torí pé gbogbo ìgbà tí èṣù bá ti jí ní máa wá àwọn tó já sí pé òun ó kó máa ara. hadith ti wà lórí rẹ̀ pé gbogbo ọmọ nìyẹn kankan o kullu nasi yagdu fabayi'u nafsa famu'tiquha aw mubiquha. ìwọ lọ́wọ́ wa sọ fọ́lọ́run wípé ìwọ fẹ́ kí wà nínú àwọn tó já sí pé wọ́n ó tukùn rẹ̀ kúrò nínú iná tí ọjọ́ máa àlìjánnà. bó o lò ṣe ní sọ̀mìtì ara rẹ fún èṣù tó o máa ti ń jí sáyé, torí pé tá a máa ti ń jí sáyé lójoojúmọ́ báyìí o ni èṣù ó mọ wọ́nà bó ni yóò ṣe sọ̀mìtì ara rẹ̀ fún òun. ìwọ lọ́wọ́ ajára rẹ lẹ́yìn rẹ pé tọ́ òní kàgbá kò bá mi, arákò òní kàgbá kò bá mi ní pé ọ rí pé ìbẹ̀rù Ọlọ́run arígbámúnú ọ̀rọ̀ rẹ, ìbẹ̀rù Ọlọ́run arí nínú ìṣesí rẹ, ìbẹ̀rù Ọlọ́run arí nínú ìwà rẹ. tá a bá ti lé ní báyìí pẹ̀lú ògo Ọlọ́run á padà rí wípé ìbẹ̀rù Ọlọ́run yóò padà gbé wa dé èbúté ayọ̀. nínú nǹkan tá a fẹ́ rí gbámú nínú oṣù Ramadan ó ní wípé ẹ rí pé gbogbo wa nísìnyí a rí pé oṣù Ramadan bíi kọ́mọ̀ lọ́mọ ni. nínú àǹfààní tá a rí mẹ́rin pé kí ni a rí pé a rí naz'ul bukhl, a rí pé ahun dínkù. gbogbo àwọn tí wọ́n ní nǹkan lé tí wọ́n dé mọ́lé, àwọn náà ò mọ ohun tó ti àwọn tí wọ́n fi kó jáde. ẹni tó lóúnjẹ ńlé, ẹni tó ní nǹkan mímu ńlé, kódà ẹni tó láṣọ ńlé, oníkálukú náà ń kó jáde ní kó jáde wípé àsìkò tíyàn máa kéré òun ni eléyìí. bó wá ní gbogbo àwọn tá à ń wá ń ṣe ní dáadáa yẹn pẹ̀lú bá ń ṣe ń fáwọn èèyàn lóúnjẹ. ẹ wo ní ìsìn mo gbọ́ kíní kan lẹ́nu ọmọ ìyá mi, wọ́n ní táwọn èèyàn kọ́kọ́ wí ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ Ramadan ni wípé àwẹ̀ jagaban àbí àwẹ̀ àwọn ní àwẹ̀ jagaban ó pàdé àwẹ̀ Ramadan. ẹni nǹkan báwọn akramakumullah Ọlọ́run jáde pé tẹ bá ogun kíní ẹ mọ́ra wọn ní ìsìn ṣé bọ́ ti wá lérò rẹ̀ síbẹ̀ wá lórí. kò sẹ́nìkan nínú wa tọ́lọ́run bá lékè olóòfin lóúnjẹ, wàláhì ajẹsàárì pẹ̀lú rọrùn, wàláhì ajẹmímu náà asínú náà pẹ̀lú rọrùn. ṣé bọ́ ti wá lérò rẹ̀ lórí, wàláhì bọ́ ti lérò rẹ̀ kọ́ lórí. tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwa àrọ gbogbo àwọn olówó wa bẹ́ẹ̀ ti ṣe nínú oṣù Ramadan, ẹ̀kọ́ tí Ramadan kọ́ yín tó fi já sí pé gbogbo yín náà kó owó síta, ẹ kó oúnjẹ síta, ẹ kó gbogbo ń tẹ́ ẹ mọ̀ pé yóò wúlò fún ọmọ làkejì tẹ́ ẹ kó síta yẹn o. àfẹ́jọ́ ọmọ lórí Ramadan nìkan ẹja kọ́ntínú rẹ̀. èmi sì ń sọ kinní kan wàláhì làdìm, àwa mùsùlùmí ló yẹ ká yẹ olóríire jù láyè. kí wá lóde tó já sí pé àwa ti bìlíìfù wípé ẹ̀sìn Islam ti wá o ó parí síbi pé àákànkírun fọ́lọ́run orí wa dàlú lásán. kání kó o sí gbangba wájú orí rẹ kání masha Allah àwọn alájí ń kí aláya àrùn. àṣẹ ìbádà nìkan kọ́ ọ̀hún kání wàláhì bẹ́ẹ̀ tí ń wá àwọn alájí wọn ẹ̀rí pé wọn lára wọn ń gba ìyáláyà àwẹ̀. àwọn eléyìí ń gba àwẹ̀. Islam nìkan ó parí síbi kákírun, Islam nìkan ó parí síbi kí agbáwẹ̀. ara Islam náà ni ká náwó wá sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá lékè ọlá. in tó bí zaka nìyẹn. ẹ rí i pé zaka oúnjẹ ń bẹ báwọn afáwa ti fi yé wa, zaka owó náà ń bẹ. ẹ wá wọ́ Ọlọ́run bá lékè ọlá ó ní zaka tówó o, ẹ kàn máa jọ just 2.5 lẹ́ẹ̀kan ní ọdún nínú dúkìá yín. zaka tó ń jẹ́ ńkọ́ bẹ́ẹ̀ bá ti gbààwẹ̀ Ramadan tán o, in tí ó ṣàfọ̀mọ́ àwẹ̀ rẹ Ọlọ́run ní ó yọ zakatul fitri. oúnjẹ sì ni wọ́n ní ká fi ṣe kí ni o ká fi yọ. Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ ní tó ń jẹ ọ̀tọ̀ tó wú ọ̀tọ̀. bá a ṣe ṣe dáadáa nínú oṣù Ramadan tí ó lọ yìí tá a yọ zaka oúnjẹ bá mú fáwọn èèyàn táwọn èèyàn mọ̀ pé bí ń bẹ ń ta, tá a tún yọ zaka owó náà jáde fáwọn èèyàn tẹ́ǹtí ó mọ̀ wípé òun ó rọwọ́ họrí tó wá rọwọ́ họrí látara zaka rẹ̀ tó yọ jáde. wàláhì ẹja kọ̀ntínú bẹ́ẹ̀. bá a bá lè kọ̀ntínú gbogbo àwọn dáadáa wọ̀nyí ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run pé àánú Ọlọ́run ò ní wọ́n nìkan nínú wa nígbà kọ̀ọ̀kan. òṣì ó dínkù láwùjọ tí gbogbo mùsùlùmí bá yan zaka bá a ti yọnu Ramadan tó lọ yìí tínú àwọn àfáà dùn tínú àwọn jàmáà dùn là ń bá ń yọ ọbẹ̀ ní gbogbo ìgbà. kò yẹ kí poverty ti ń bẹ láàrin àwùjọ mùsùlùmí, wàláhì kò yẹ kó tó bó ti tó yìí. àmọ́ gbà tá a yọ ní nfa tó já sí pé a máa pariwo lọ́tún a máa pariwo ní òsì. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ rí i pé nínú tá a tún rí gbámú nínú oṣù Ramadan tí ó lọ yìí tá a fẹ́ ká kọ́ntínú rẹ̀ ní wípé ẹ rí i pé a máa ń yára gágá láti ṣe ìstìjábà Ọlọ́run wí ànábì wí. kò sẹ́nìkan tí wọ́n wí fún nu Ramadan wípé Ọlọ́run ló wí báyìí o ànábì ló wí báyìí o, wàláhì tí ó tún wẹ̀yìn wò wípé ǹjẹ́ bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. ó ti mọ̀ wípé bí wọ́n ṣe ń wí lẹ́ẹ̀kan náà
báwọn náà ló ṣe kí ni o báwọn náà lórí báńtí wọ́n ń dá ọlọ́run bá àlékè ọlá lóhùn nínú oṣù Ramadan yẹn bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá àlékè ọlá fẹ́ ká tó máa dá òun náà lóhùn lẹ́yìn Ramadan gbogbo ọjọ́ tó bá ti lè gbọ́ kí wọ́n lọ́lọ́run wí ànábì wí kódà kó já sí pé ẹnìkan mo kàn fi ṣàpèjúwe ni wọ́n fi parọ́ fún ọ ọlọ́run ló wí o kọ́kọ́ dúrọ́ọ̀pù kìíní náà ná pé kan wá rí pé ìpayà yẹn ń bẹ lára rẹ kẹ́nu ń padà wá sọ pé mo sì fi ṣàwàdà ní o ọlọ́run jù báwọn lọ tá má fọ ọlọ́run dẹ́rù bàyàn yẹn máa jẹ́ kẹ́rù ọ bàyàn ni mama fa nabi dẹ́rù bàyàn yẹn máa jẹ́ kẹ́rù ọ bàyàn ni àmọ́ wọ́n á fọ ọlọ́run dẹ́rù bọ́ wọ́n fa nabi dẹ́rù bọ́ ọ wá ní rárá kò sí nǹkan kan bí ẹ bá dọ̀wọ́n yẹn lọ lè máa yanjú rẹ̀ níta yanjú láti kìí àmọ́ kọjá báwọn káta yẹn yanjú ẹ̀ lọ́dà torí ìdí eléyìí ẹ dákun ẹ já gbìyànjú ká máa dá ọlọ́run ọba àlékè ọlá lóhùn gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ bákan náà ẹ rí pé àwẹ̀ Ramadan nínú tí máa ń protect yẹn kúrò nínú náà wàláì àwẹ̀ jẹ́ kan bẹ́ẹ̀ kò wá mọ́ lórí àwẹ̀ nìkan o kódà tí yẹn bá gbá àwẹ̀ lẹ́yìn Ramadan náà ọlọ́run ó ta kété ẹni tó gbá àwẹ̀ fọlọ́run yóò máa ta kété síná ní tó ṣe déédéé gẹ́gẹ́ bí 70 years ọdún ìgbé mo gbà àwẹ̀ lónìí nìkan o nítorí tọ́lọ́run ọba àlékè ọlá àwẹ̀ yẹn bá ti wá gbà nínú Ramadan yẹn bẹ́ẹ̀ náà la bùkátà pé àwọn àwẹ̀ súnà tàtàwá míì náà ti ń bẹ lẹ́yìn Ramadan náà ẹ dákun ẹ já máa gbà á nítorí pé àwẹ̀ gbígbà yẹn o yastajinnu biha al-abdu minan nar ẹrú máa ń fi ń wá láti lè jẹ́ kó òun ta kété síná pẹ̀lú àwẹ̀ ni ẹ wá rí i pé ládá ti ń bẹ níbi ká máa gbà àwẹ̀ ẹ rí i pé ọlọ́run máa fi ládá kan pàtó sí i nínú àwọn ládá tó já sí pé ọlọ́run ò gbé sí nkí àyè nìkankan tó já sí pé èmi nìkan ọlọ́run nìkan ló mọ tí ó san aláwẹ̀ nítorí bó ti tó ní o òfin bí panu fọlọ́run òfin gbé gbẹnú rẹ fọlọ́run ọba àlékè ọlá òun ìyàwó rẹ láwò mọ́jú nítorí ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run náà rí i pé àkíní yìí náà pọ̀ ọlọ́run wa ní rárá o as-sawmu li wa ana ajzi bihi èmi nìkan mọ́ làwẹ̀ ń bánabi ṣe jẹ́ wa kullu amali ibn adam lahu illa as-sawm gbogbo iṣẹ́ tó máa nẹ́bí adam bá ṣe yányán òun náà ló ní nǹkan rẹ̀ àyàfẹ́ àwẹ̀ nìkan o fa innahu li wa ana ajzi bihi ọlọ́run nìkan òun ló láwẹ̀ òun nìkan ló sì mọ gbèdéke ẹ̀san tí ó san ẹni tó bá gbààwẹ̀ nítorí ìtọ́lọ́run bá a ti wá gbààwẹ̀ àwẹ̀ Ramadan nínà síta mi ṣàwárì náà tó ń bẹ ń ta yìí ẹjá gbà nítorí ìtọ́lọ́run àwẹ̀ Monday Thursday náà ń bẹ ń ta báyìí ẹjá gbà nítorí ìtọ́lọ́run àwẹ̀ 13 14 15 ti ayyamul bid òun náà ẹjá máa gbà nítorí ìtọ́lọ́run àwẹ̀ Ànábì Dáúdà ọlọ́run fẹ́ lómi lágbára nínú wa ọlọ́run fún wọn lágbára débi pé ìwọ àwẹ̀ kò jẹ́ nǹkan kan lójú rẹ àwẹ̀ tànábì Dáúdà tó fẹ́ máa gbà nínà abùkátà kó já sí pé kó gbà nítorí tọ́lọ́run etí fi wá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó ní pé gbogbo ìbádà tá ń bá wọn ṣe bá ti ṣe Ramadan sẹ́yìn ó bùkátà sùúrù wàláhì láàdìm kò sí ìbádà kan ìjọsìn kan tí yẹn bá fẹ́ ṣe fọ́lọ́run ọba àlékè ọlá tí ó bùkátà sùúrù kò rọrùn àmọ́ ìwọ ló jẹ ẹ̀mí ara rẹ nípa gẹ́gẹ́ bó ti já sí wípé ọlọ́run ọba àlékè ọlá ò fi gbèdéke kan tó jẹ́ ládá síbi àwẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá àlékè ọlọ́run fi gbèdéke síbi ẹni tó bá ṣe sùúrù nítorí rẹ̀ ló fi ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab òun nìkan lòun máa rú ẹ̀san tó wọ́n ṣe tó bá ṣe sùúrù nítorí tòun kọ́ wá máa kírun fọ́lọ́run kọ́ gbààwẹ̀ nítorí tọ́lọ́run kọ́ yọ zaka nítorí tọ́lọ́run ó wá ṣe sùúrù lórí gbogbo àwọn ìnira tó ń bá ń rí lórí ìtẹ̀lé tọ́lọ́run yìí wàláhì ládàá rẹ̀ ò kéré o ládàá rẹ̀ ò kéré ló fi jásí pé ọlọ́run tó ń sọ ní sọ́tò rádìí agbè salamun alaykum bima sabartum ń táwọn màláíkà ọmọ sọ fẹ́mi àti yín nù kọ́lọ́n kọ́ kàwá kúnnú wọn bí àlàáfíà ọlọ́run kọ́ máa gbá yín pẹ̀lú bẹ́ẹ̀ ti fara lẹ̀ fọ́lọ́run tẹ́ fara dáńtọ́pọ̀ fọ́lọ́run torí pé ẹ mọ̀jà tanra wa ìrun kíkí ọ̀rọ̀ rùn àwẹ̀ gbígbà náà ọ̀rọ̀ rùn kò sí kanú rẹ̀ tọ́ rọrùn kódà hajj tẹ́ ń rí un àwọn ará Nàìjíríà náà sọ di yẹ̀yẹ́ kò sí kanú rẹ̀ tọ́ rọrùn àmọ́ tá a bá ti lè ṣe sùúrù tá a pamara ìpètò o ń tà ń ṣe yìí o torí ẹnìkan ṣe torí ọlọ́run ọba àlékè ọlá ni ẹ̀san rẹ̀ wàláhì kò ní báyìí lọ́mọ ìwọ̀n bá tí mo sọ yìí ọlọ́run jó wúlò fún èmi tí mo sọ ọlọ́run jó wúlò fún àwa tá a gbọ́ ṣùgbọ́n kíní kò dùn mọ́ mi èèmọ̀ báwọn afáwọ́ gbà mí láàyè wọn làwọn fún mi yọ̀ǹda ń sáré mú orin ẹsẹ̀ bíi mẹ́rin àbí mẹ́ta kan wá á kàn dá sẹ́nu ọ̀rẹ́ nu tí ó máa bọ̀ tírẹ́sì wípé gbogbo ń tá a ti ṣe nínú Ramadan yẹn o a fẹ́ kí continuity kó bá ká máa ṣe lọ nítorí pé ká máa ṣe lọ yẹn ìyún làpẹrẹ wípé ọlọ́run bá àlékè ọlá gbà wá lẹ́rú
níbi Ramadan tí a ṣe. Naam intaha. رمضان لكن يا أخي. Àfààní bẹ́ẹ̀ ni o kìí ṣe ń tẹ́nìkọ́ ọmọ jiyàn sí ma kìí ṣe ń tó de òun jiyàn láàrin àgbàlagbà àtọmọdé Ramadan ti tẹ̀ ṣùgbọ́n wọ́n ọmọ ìyá mi tó ń gbọ́ mi. Salawatu wa sadaqatu lamutantahi sadaqatu wa sadaqatu. Àmọ́ Ramadan lọ́tọ̀ o gbogbo òun tá n kí yányán nírun wákàtí márààrún ni àbí wọn àwọn nàwáfílù tá n kí ní kọ́ lọ́bì kan bẹ́ẹ̀ ni gbogbo sàárà tá n ṣe nìna òun náà lọ́bì kan tún já mọ́ bá lọ bá ti ń bá lọ nínú Ramadan. Madama fil umri liqasiri baqiya. Lópin ìgbà tọ́lọ́wọ́n bá lékè ọlá bá fún ọ lẹ́mìí tó ń mí lọ sókè tó ń mí lọ lẹ̀ ọ̀ ní nǹkan kan tó fẹ́ nílẹ̀ rí tí ó jò drop gbogbo àwọn dáadáa tó ń ṣe nínú Ramadan. فلتقترن بيمينك خيرات فلتقترن بيمينك الخيرات. Yóò jásí pé àwọn oore tí ń tọwọ́ rẹ̀ jáde nínú oṣù Ramadan ní sàárà ní dáadáa tún jó kọ̀ntínú kọ́ lè bá kéré rẹ̀ níbi tó ti dá. Alálìkọ̀bùn tó o bá fẹ́ mọ̀ bóyá Ọlọ́run ọba àlekè ọlá o fẹ́ rí àpẹẹrẹ tó o fi mọ̀ bóyá Ọlọ́run ọba àlekè ọlá tẹ́wọ́ gba gbogbo ń tọ́ ọ̀sẹ̀ nínú Ramadan. رمضت عمدامة الطاعات. فانظر عمدامة الطاعات. ìtọ́wò tí ó jẹ́ àpẹẹrẹ tó fi mọ̀ bóyá Ọlọ́run ọba àlekè ọlá tẹ́wọ́ gba gbogbo ń tọ́ ọ̀sẹ̀ nínú Ramadan ni wípé ṣé gbogbo àwọn tẹ́lẹ̀ tọ́lọ̀ nìna so kọ̀ntínú lẹ́yìn Ramadan àbí ọ̀ kọ̀ntínú tó bá ti lè kọ̀ntínú mọ̀ wípé nínú àwọn tí a tẹ́wọ́ gbaṣẹ́ wọn lọ́wọ́ wà ṣùgbọ́n tí ó bá ti kọ̀ntínú mọ̀ wípé nínú àwọn tá a daṣẹ́ wọn lù wọ́n láyà lọ́wọ́ wà o. أعمارنا معدودة àwòkọ́ọ̀tún gbogbo ń tá lò lékè pẹ̀yányá ń tá ti fi òǹdí wọn sí ni ní ìsìn à ń ṣe wáàsí nírọ̀lẹ́ nìsín ẹni tí ó dalẹ̀ nínú wa Ọlọ́run ló mọ̀ ẹni tí ó mẹ́jú Ọlọ́run ló mọ̀ ẹni tí ó lo ọ̀sẹ̀ kan lẹ́yìn òní Ọlọ́run ló mọ̀ ẹni tí ó lo oṣù Ọlọ́run ló mọ̀ ẹni tí ó lọ́dún Ọlọ́run ló mọ̀ bá a ti wá mọ̀ yẹn bá a ti lò kanjọ́ òkú wa lọ́jọ́ kan nìyẹn. وغدا سيفقدون الحياة ممات. وغدا سيفقدون الحياة ممات. ntí ó dá wa lákẹ́ ẹ̀hún náà ni kú ẹ wá jọ jásí pé bí kù nínú ọba wa pa wá kọ́ pa wá lórí dáadáa. فتزودوا بالخير قبل رحيلكم. ẹja wa gbìyànjú kẹ́hìn tó lẹ̀mí ọ̀tọ̀ gbà ẹja múra sí dáadáa láwẹ̀ ẹja múra sí dáadáa ní náfìlà ẹja múra sí dáadáa ní sàárà gbogbo dáadáa tá a mọ̀ ẹja ṣe ní tá a fi ṣe ń pa kalẹ̀ tá a bá lọ́dọ̀ Ọlọ́run. فعسى تزاف إليكم الجنات فعسى تزاف إليكم الجنة. ìtọ́lọ́wọ́n bá alẹ́kẹ́ Ọlọ́run fi ṣẹ̀san fún gbogbo ẹni tí ń bá ń sàwọn dáadáa wọn yí àlìjẹ́nà ni àtẹ̀yìn Ọlọ́run kàákùn ọmọ àlìjẹ́nà Ọlọ́run má ṣe wá lọ́mọ náà wala la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam àwọn afọ àwọn àgbà fadilatu sheikh Adam داود عبد المجيد الفنلا أدام الله حياته ودولته وذكراه وأحسن الله عاقبته تنجم فاني lórí afẹ́fẹ́ tá ń jàǹfààní wọn ní fètèètè kọ́lọ̀ ń kọ́ wọlé àánú rẹ̀ kó wọlé agbára rẹ̀ kó bá ṣàlékún ẹ̀mí gígùn fún wọn kó bá ṣàlékún àrísìkí fún wọn. iṣẹ́ Ọlọ́run tí wọ́n gbé dá ló bùkátà àrísìkí wàláhì làdìm àrísìkí gidigidi ni o bí wọ́n bá débi iṣẹ́ Ọlọ́run tí wọ́n ń ṣe ẹ mọ̀ pé ordinary èèyàn ò gbọ́dọ̀ tẹ́rí sí kọ́ mọ́ pàlérí Ọlọ́run wa mọ̀ wá dárò ọlá ní fàáfàá àáfàá ni àtọrọ àlékún àrísìkí fún wọn lórí àwọn pírójẹ́tì nìna Ọlọ́run kó dákun ibi tí wọ́n fọkà àrànṣẹ́ sí kó jẹ́ wọ́n máa ránṣẹ́ ń bẹ ibi tí wọ́n fọkà àrànṣẹ́ sí kọ́lọ́run kó jẹ́ wọ́n ránṣẹ́ ń bẹ wala la ilaha illallah wala la ilaha illallah gbogbo ọ̀tá máṣe wá ń ṣe dáadáa yìí wàláhì yóò tún máa bí àwọn kan nú nǹkan rò àdánwò orí láyé kí yóò bá sì rí pé yẹn ń ṣe dáadáa ń wùwá re ká tún wá máa ronú kú sí ọ̀dọ̀ Yorùbá lèmi ti rí láyé bí yẹn bá yọ lóríire má ti yọ lóríire yìí ìyá máa kọ́ àlùbáríkà lára arú wọn ni ọwọ́ abẹ́lọ́n fún wọn kọ̀rọ̀ yàrá pé Ọlọ́run bá ń ṣe báyìí fàáfàá lágbẹ́já tí ń jàǹfààní báyìí lára rẹ̀ sóhùn mọ́ káwọn ò sí ń bẹ Ọlọ́run sì ń rí ọ bóun ti ń wíhun ànábì jí ó máa yọ wípé àwọn màláíkà ọmọ sọ fún wọn wípé walaka bimithil ìyá máa ta foríire lára arú wọn ni àìbẹ́lọ́n pé kí irú wọn kú bọ́ bá ti ní wọn kú wọ́lọ́kù
àwọn òsì ní kú pẹ̀lú ògo Ọlọ́run tó bá ní wọ́n sàárẹ̀ wọn ò ní sàárẹ̀ ìwọ ló sàárẹ̀ Ọlọ́run wọlé àánú rẹ̀ kó wọlé agbára rẹ̀ bá a ti ń tọrọ fún wọn ní kọ̀rọ̀ ní gbangba yìí òun tẹ́ mo gbọ́ Ọlọ́run kó sábà fi sí fún wọn wala la ilaha illallah wala la ilaha illallah wala la ilaha illallah mọ́mú yín máa fà yín fẹ́nifẹ́ mú yín àfáwà tẹ̀lá mo kí àfáwà Sheikh Adam gbogbo ẹ̀yin bàbá wa mo kí yẹn má bínú sí mi mo ti wo táìmù ni wọ́n sì láago 6 ni wọ́n ti yà yín ló jẹ́ ìfẹ́ dáṣẹ́ ní ọ̀rọ̀ báwọn má mú yín má fà yín fẹ́nifẹ́ mú yín tọrọ máa ráyé wọn burú wọn nìka púpọ̀ bí wọ́n bá ṣe ní nìka tán wọ́n tún bá ní dárò bí wọ́n bá ṣe ní jàmbá wọ́n tún bá ní kẹ́dùn má mú yín má fà yín fẹ́ mú yín má fà yín fẹ́ mú yín àmì má mú yín má fà yín fẹ́ mú yín tọrọ máa ráyé wọn burú wọn nìka púpọ̀ bí wọ́n bá ṣe ní nìka tán wọ́n tún bá ní dárò bí wọ́n bá ṣe ní jàmbá wọ́n tún bá ní kẹ́dùn má mú yín má fà yín fẹ́ mú yín. tó bá yá sí pé àdúrà tá a ṣe ó dénú ó dénú tèmi tó dé mi lójú dọ́dọ̀ Ọlọ́run ìwọ náà wáyé fúnra rẹ pé má mú mi má fà mí fẹ́nifẹ́ mú mi má mú mi má fà mí fẹ́nifẹ́ mú mi tọrọ máa ráyé wọn burú nìka púpọ̀ bí wọ́n bá ṣe ní nìka tán wọ́n tún bá ní dárò bí wọ́n bá ṣe ní jàmbá wọ́n tún bá ní kẹ́dùn má mú mi má fà mí fẹ́nifẹ́ mú mi má mú mi má fà mí fẹ́nifẹ́ mú mi má mú mi má fà mí fẹ́nifẹ́ mú mi tọrọ máa ráyé wọn burú wọn nìka púpọ̀. Bí wọ́n bá ṣe ní nìka tán wọ́n tún bá ní dárò bí wọ́n bá ṣe ní jàmbá wọ́n tún bá ní kẹ́dùn má mú yín má fà yín fẹ́nifẹ́ mú mi. Ọlọ́run wọlé abá ti ṣàdúrà gbogbo àwọn olólùfẹ́ àwọn àfáà wa àgbà tó já sí pé wọn ò láǹfààní láti wà níjòkó yìí gbogbo yẹn la tọrọ àdúrà fún yẹn Ọlọ́run gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa gbogbo mo fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá wa fẹ́ gbogbo mo kọ̀ ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run bá wa kọ́ Ọlọ́run gbàdúrà wa lórí ara wa yóò gbàdúrà wa lórí àwọn ọmọ wa yóò gbàdúrà wa lórí àwọn olólùfẹ́ wa yóò gbàdúrà wa lórí àwọn tá a nífẹ̀ẹ́ sí yóò gbàdúrà wa lórí àwọn tá a nífẹ̀ẹ́ sí sanjọ́ tọ̀ Ọlọ́run wala la ilaha illallah wala allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك سبحان ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين شكرا أكو ياو تدوم أفا جزاكم الله خيرا جزاكم الله خيرا جزاكم الله خيرا kọ́lọ́n bá dúpẹ́ fún yín Ọlọ́run ló lẹ́san yín lọ́dọ̀ kó bá san yín lẹ́san lórí àti wí wọn ẹ̀dá kan ìjà máa jẹun lọ. nítorí táwọn tó ń close bíi ti fẹ́ tó. a dẹ̀ tuya fọ́tò tí a yà tá a máa fi ṣèrántí. ká tó tuya fọ́tò a gbàdúrà lẹ́nu àfa wa ẹ̀jẹ̀ bá ká Ádámù bẹ́ẹ̀ ń kalẹ̀ ló wá ti mú mi ìmọ̀ tá ti mú mi àlùbáríkà àfa wa alustaz Dr. inshallah qariban àwọn náà di doctor láìpẹ́ yìí wọ́n sì ń bẹ Madina nísìn Ustaz Adam Musa Busairi ẹ jẹ́ baba Sheikh Adam nù ọ̀dọ̀ alama mudirul markaz àbúrò wọn ńlọbìnrin ló bí Sheikh Adam táwọn òun kalẹ̀ yìí wọ́n wá ní tẹríba pọ̀ àti tìjú kódà tipátipá la fi rí wọn mú débi garden báyìí ìtìjú wọn ju tóbìnrin lọ jazakumullahu khairan Ọlọ́run bá dúpẹ́ fún yín wọ́n ṣàdúrà fún wa afawa Ustaz Abdulaziz muassis wa mudir madrasa sabikun àwọn náà ṣàdúrà fún wa bó bá ṣe lè kọ́ mọ̀ ẹ ṣàdúrà wẹ̀ ẹ́ lẹ́bàá ṣe rọ́bà náà bàbá Sheikh Adam wọ́n ṣàdúrà fún wa jazakumullahu khairan ẹ jẹ́ àwọn jẹun lọ. kò dira lọ kò bá jẹ fati. dábàá rí ìtẹ̀sí.
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. Ọlọ́run jẹ́ kí a rí àwọn sheikh wa pẹ́. Ọlọ́run bá ṣe dáadáa fún ojú báyìí lọ. Nítorí àsìkò ó ní wí náà ní gbogbo èyí tí ó ti ń wí náà látàárọ̀ kọ́lọ́run bá fi àlùbáríkà sí kọ́lọ́run bá gbà bẹ́ẹ̀ bí a ti fẹ́ àti bí a ti ń tọrọ. La ilaha illallah. Al-Fatiha. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. جزاكم خير أحسن الله إليكم. ẹ ṣeun àfáà Ọlọ́run ọgbà wọ́n ti fẹ́ nu àṣẹ ṣàdúrà fún wa ó sì gbà insha Allah ta'ala gbà mí tá tún mọ́ pàdé láàyè yìí orí wo tún sí lékún sí àlùbáríkà wo ti lékún sí ẹ jẹ́ àdó subhana rabbika. ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع الدعاء وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا أحسنة وفي الآخرة أحسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا الله يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.